ẹ̀yin olólùfẹ́ mi àwọn èèyàn máa bẹ̀rù Ọlọ́run o àwọn èèyàn ò bẹ̀rù Ọlọ́run rárá tọ́ àwọn èèyàn ò bẹ̀rù Ọlọ́run bó ti ń wù kó tiẹ̀ kéré mọ́ àwọn èèyàn ò bẹ̀rù Ọlọ́run àṣìlóòótọ́ náà àwọn àgbà tọ́pọ̀ wípé ibi tẹ́lẹ́kún ti ń sẹkún ibẹ̀ dẹ̀ ni aláyọ̀dẹ̀ ti máa yọ̀ ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ justice for Mohbad òun náà ni àṣìwà Bukky Jese òun ló tú àwọn àṣírí kan àṣírí yẹn náà dẹ̀ ó dẹ̀ kàn mí lóminú àṣírí tó tú yẹn ó kàn mí lóminú bó tiẹ̀ ti lè jẹ́ wípé justice for Mohbad òun là ń wá but mi ò lè gbọ́rú àṣírí bẹ́yẹn náà kí n má dẹ̀ fi tó ẹ̀yin olólùfẹ́ mi létí òun mo ṣe ní kí n wá fi tó yín létí ó ní arábìnrin kan tó ń pè ní Adah Universe Adah Universe wọ́n ní gbàrà tí Mohbad ti kú gbàrà tí Mohbad ti jẹ́ Ọlọ́run nípè òun lárábìnrin yìí ló ti sáré lọ sí oríṣiríṣi page tó fi ń gba owó lọ́wọ́ àwọn èèyàn ó fi ń gba owó lọ́wọ́ àwọn èèyàn wọ́n lówó tí arábìnrin yìí ti gbà lọ́wọ́ àwọn èèyàn wọ́n ní ó ti wọ 630 something thousand pounds not naira not dollar pounds tó ti gbà lọ́wọ́ àwọn èèyàn 630 something thousand pounds can you imagine ẹ ló fẹ́ mi ẹ má jẹ́ kí n fi ẹnu mi sọ ẹ jẹ́ kí n tiẹ̀ fún yín ní voice record díẹ̀ kẹ́yìn náà tiẹ̀ lè fi tẹ ara yín gbọ́ ó yá ẹ má bá mi ká lọ. ohun Bukky Jese lẹ́ ń gbọ́ yẹn o. How do you know? Can you start from the beginning so that me I don't understand everything that is happening. So ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bó ṣe ṣẹlẹ̀ bó ṣe gba owó. ohun Bukky Jese ohun lẹ́ ń gbọ́ yẹn o. We are hearing you purposely. Thank you very much. So this is it. On Sunday. ẹni tó tú àṣírí yẹn fún Bukky Jese òun nìyẹn o. Of some set of people that claim to be for justice for Mohbad. My sister, hold on. When you say set of people, please be mentioning names because set of people are many. Mention their names. Okay, no problem. I would say the Papariano, Aries, that's she calls herself Supreme Iron Lady, Bukky Jese, also known as Victoria. There's Adenike. There's what's this person's name too? There's Susie for Justice. There's the IT guy. We had a conversation this morning and they were running helter-skelter. I don't know why. There's Andy. There's they also talk with the anti-justice of OHUN. They have them up on their platform like Abati, Top Movies, Bolly B. You know, they have Lizzie Diamond, there's Gabby Olight, there's Chairman Otumba. I think at some point you were wanting the Chairman Otumba. Yinka Adah, Crunchy Queen, and so many of them, aristocrats, is also inclusive of all this cake crown. There's this guy called Cake Crown. He tried threatening me, but then I've been able to find out his identity. Hey, if anybody come for you, let me know. Thank you very much. So Cake Crown actually is coming under the ID of Mayor, which I got to discover today. Then there's Blackboard, so many of them, they always take these people up on their panel and they drag Baba Mohbad, accusing Baba Mohbad of, frauding the public for money. So that got me thinking that what are these people up to? And I got intrigued in it. Initially, I've actually even told Paparazzi. ẹni tó fún Bukky Jese ní information yẹn òun lẹ ń gbọ́ ohun èèyàn ó ní wọ́n tún ti ń lépa òun náà ó ní wọ́n tún ti ń lépa òun náà kí wọ́n ti ń tẹ̀lé òun ẹ kúkú mọ̀ wọ́n ẹ ti mọ̀ wọ́n tó bá ti rí ẹni tó ń tú àṣírí wọn báyìí inú máa bí wọn ni wọ́n fẹ́ kọ́kọ́ máa hùwà àbàjẹ́ yẹn lọ story yẹn gùn gan o ṣé rí kí ni ẹ̀kọ́ wa ń kọ́ mi ní ominú pé níbi tí ẹlẹ́kùn ti ń sunkún òun lẹ́yìn kan wá lọ organize pé brain tẹ́yìn kan fẹ́ máa lò ní pé kẹ́ ẹ máa fi gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹ jẹ́ kí wá tó gbé yín débẹ̀ ṣé rí ọ̀rọ̀ yìí òun ló lead sí àwọn tó náà wá takú corona inquest ní ọjọ́ yẹn tí wọ́n fi suspend
corona inquest gẹ́gẹ́ bí ọmọbìnrin yẹn ṣe ń ṣàlàyé fún Bukky Jese lọ ó ní nígbà tí àṣírí Adah yẹn tú ó lóun ló sáré lọ organize àwọn lọ́ọ̀yà yẹn tí wọ́n wá takùn corona injustice pé àwọn náà fẹ́ jà fún justice for Mohbad tá a fi ń wò máa pé tẹ́ ẹ bá fẹ́ jà fún justice for Mohbad ẹ̀yin náà ẹ mú platform tiyín ẹ gba lọ́ọ̀yà tiyín ẹ ṣe investigation tiyín kẹ́yìn náà máa jà fún ara kan tẹ́mi náà ṣe ń báyìí justice ni mò ń jà fún ṣé mo lọ disturb anybody ẹ̀yin náà ẹ need àti disturb anybody wọ́n ní Adah Unifa yẹn òun ló organize wọn tó sáré gbé owó fún wọn látara owó tó ti gbà yẹn kí àṣírí yẹn bá máa tú tán torí àwọn èèyàn ti ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kó wá ṣe accountability òun ló sáré lọ kó àwọn lọ́ọ̀yà yẹn jọ ẹni olùfẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ó yẹ kí àwọn èèyàn tètè gbọ́ tó gbogbo àwọn tó ń sanwó owó unnecessary owó dídá kọ́ máa mọ ibi tó fẹ́ máa sanwó sí tẹ́ ẹ bá fẹ́ contribute fún justice for Mohbad kẹ́ ẹ lè mọ́rú channel tẹ́ ẹ máa contribute owó sí ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹjọ́ kẹ́ ẹ lè bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube ṣé ẹ rí fídíò yìí ó wà most important ẹ bá mi share ẹjọ́ kí àwọn tí wọ́n ń dáwó kí àwọn tí wọ́n ní woman feeling káwọn tí wọ́n ń contribute fún justice for Mohbad kán lè mọ̀rú àwọn ohun tó fẹ́ máa dáwó fún kán máa dáwó fún àwọn jẹgúdújẹrá wọ́n ní woman yìí kan organize the platform yẹn ó kàn fi wọ́n ló ti gba more than 630 something thousand pounds not dollar can you imagine ẹjọ ẹ bá mi share fídíò yìí kẹ́ ẹ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube ẹ máa follow mi kẹ́ ẹ lè máa gbọ́ new information new update ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n tún play díẹ̀ sí fún yín kẹ́ ẹ tún gbọ́ lórí ọ̀rọ̀ yẹn náà ni ẹ tún máa gbọ́. You sound like a mole, like you're not honest with the justice. I don't know where you belong, but let me just, maybe from benefit of doubt, I might be wrong, but then let me just keep watching. But one thing I observed about justice for Mohbad is this. I'm sure people can bear me witness. If I'm going to juggle people's memory back, so this is going to bring us all to this day. Please, bear with me. No, take your time. I'm here for you. Take your time. Thank you very much. Thank you very much. From, let's say, September, let me just put it like from January, when I even got more interested in this case. Like, I usually watch you on Facebook, and I check other posts on Instagram before I enter, use my TikTok account to now follow up again. Sherry, mo kàn mú wá fún gẹ́gẹ́ bí evidence látàrí àwọn tó máa ń béèrè wípé òkè ẹlẹ́ẹ̀lẹ́ Global tó bá gbọ́ ohun information bẹ́ẹ̀ wáyé tó ṣe play voice note kí àwa náà fi ti ara wa gbọ́ fẹ́ẹ̀kọ́ tẹ́lẹ̀ mi ò kì í ṣe gbogbo eléyìí mo mọ̀ pé nǹkan tẹ́ ẹ bá gbọ́ nígbà authentic ni but àwọn kan sì ń ṣe Thomas wọ́n tún ṣe ń doubt olóyè kí n mú eléyìí wá ẹ wo bí ẹ lólùfẹ́ mi ò fẹ́ kọ bí ara sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ but mo wá wò pé tí mi ò bá mú ìròyìn wá fún àwọn olólùfẹ́ mi èmi náà ni mo promise yín pé gbogbo nǹkan tó bá ti ń lọ màmá jẹ́ kẹ́ ẹ gbọ́ but mo rò pé tí n bá lọ mú information yìí wá àwọn kan tó ṣe máa lọ máa sanwó síbi tí kò yẹ kó máa sanwó sí in the name pé àwọn help justice for Mohbad wọn ò dẹ̀ mọ̀ pé wọ́n kàn reach pocket èèyàn kan ni ẹ jọ̀ọ́ mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ bá mi share fídíò yìí kẹ́ ẹ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube bákan náà lórí Facebook ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ẹ subscribe kò jẹ́ yín lówó wọn ò jáwó yín tẹ́ ẹ bá subscribe tán aago kékeré kan tó wà ńbẹ̀ ẹ tún tẹ aago yẹn náà aago yẹn ló máa fún yín ní notification ẹ̀yin tẹ́ ẹ bá ti tẹ aago yẹn tẹ́ ẹ bá ń wo program yìí ẹ padà lọ tẹ aago yẹn ẹ ti subscribe but ẹ tẹ aago yẹn ẹ padà lọ tẹ aago yẹn lè máa notify yín tí n bá ti upload torí tí náà ni mo ṣe wà mí báyìí ẹ̀yin náà ni mo mú information yìí wá fún pé kí ẹ lè máa mọ bí tẹ́ fẹ́ máa san owó sí gbogbo onínú dídùn ọlọ́rẹ ọlọ́run náà ó fọwọ́ sí ẹni tó bá ń ṣètọrẹ tó bá help but ká má máa lọ fi owó síbi tí kò yẹ ká máa fowó sí ká má máa lọ contribute síbi tí kò yẹ ká contribute sí in the name of pé I help justice for Mohbad òun lẹ́ẹ̀kí sáré mú information yìí wá fún yín Adah Universe 419 ni ó ń gba owó lọ́wọ́ àwọn èèyàn láti fi reach pocket títí ẹni ẹ ṣe gan-an lólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV mo ní kí sáré wá fún yín ní information yẹn ni torí promise mi tí mo promise náà ni pé any information tí bá ti ń gbọ́ màmá mú wá fún yín mo tún padà bọ̀ ire o.